foríba fọlọ́wọ́n ba lórí ayé alájà orí tó ké Kuburat àdùfẹ́ aya Sálámì tí sọjọ́ bí lómi òkú ọdún ọdọọdún là ń rí orógbó ọdọọdún là ń rawùsọ ọdọọdún là ń rọ́bòbí lórí àtẹ ọdún ọmọọmọ nídé kí pèrègùn máa máa wọ tútù wálé ayé alájà Kuburat orí tó ké àdùfẹ́ lé lọ́dún kan nílé ayé mo bá ọ yọ̀ mo bá ọ dúpẹ́ ó ti wá sọdún èyí náà wá ṣe tẹ̀mí ìsìtòwó tọmọ ta ìtètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ adára lẹ́wà obìnrin àgùntàn sọ̀lọ̀ ni mo ń kó bẹ̀rẹ̀ fún. apọ́nbẹ́pọ̀rí àrẹwà lóbìnrin tí ń lọ láàrin ogun lọ́gọ́ ọkùnrin tọkọ rẹ̀ péye bẹ́ẹ̀ yóò bá jáyà mi a sì mọ́ jálé ni. ó mọ̀mọ́ ní kú ní rèwerèwe ó sọdún èyí wá ṣe gbọdún nílé ayé òun gbogbo lára ló mọ̀ báwọn lè. iṣẹ́ rẹ̀ ò wá nídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ ọmọ oníkú mọ́ lọ́wọ́ ọkọ̀ oníkú mọ́ lórí. alájà Kuburat orí tó kí àdúgbò ayé Sálámì kò mọ̀ sí bó bá ti pẹ́ nílé ayé tó ó ní màsàré ọmọ lágbára Ọlọ́run wọn bá. aláṣẹ iléeṣẹ́ tobacco ní Èbúté-Èrò Èkó market apọ́nbẹ́pọ̀rí ọmọbìnrin rọ̀ gbọ́dọ̀ èyí fúnjọwọ́ ìbàdíyàrán amọ́láṣẹ bí alárí Ọlọ́run oníjó òkú máa lójú. ó ti wá sọdún èyí nu ọmọbìnrin takuntakun tí ń ṣiṣẹ́ ààkì alájà Kuburat orí tó kí àdùfẹ́ wádìí àwọn bàbá rẹ̀. mo gbàjà sẹ́yìn pọ̀ níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mù ọmọdúnkù aláyélú nìyẹn ò máa lé téńté mọ́ mú jọ ọba mọ́ fàlàlà méjòyè mọ̀jẹ̀ ọmọdúnkù Àjàṣe yìí po ọmọ yọlẹ̀ dóye ògùdù Àjàṣe yọyìn òye yọyìn ọlá ọmọdúnkù gbẹlẹ́pẹ̀rin agbọ́dẹ̀dẹ̀ pẹ́ fún nílé bàbá rẹ̀ ni. alájà Kuburat àdùfẹ́ mọ̀ gbóhùn ẹnu mi ẹnì kò ní bí ó yá lóde po ẹnì kò ní ràgàn bí ó yá ló tù ú fẹ́ ó yá tó ràgànràgàn tó rèlú ọ̀gàn rẹ̀ APC àdùfẹ́ ọ̀gàn ìbẹ̀ lóde po orí tó kí ọ̀gàn ìbẹ̀ lóde po Àjàṣe ọ̀gàn ìbẹ̀ lóde po Àrẹ̀mú ọ̀gàn ìbẹ̀ lóde po èmi ò mọ̀ pé ní bá solúkọ pẹ̀lú àmọ́ lówó àmọ́ bímọ àmọ́ sọ̀wọ́ sí mọ́ jèrè. alájà Kuburat máa ń gòkè àwọn bàbá tó bí ọlọ́mọ ayé wọn tòrò bí omi àfòwúrọ̀ ọ̀gbun omi àfòwúrọ̀ pọ̀ tòrò bí omi ìyálẹ̀ ẹ̀ta olùkọ́ láyé ìlú níyàn ọmọ mo lé téńté mo mú jọba mo fà làlà méjòyè mọ̀ jẹ́ òpèrè owó kòwé òpèrè owó kẹ̀gúsí ó tọ́yà jẹ́ láàlẹ́ ọ̀yún ọ̀yẹ́dọ́lú ọ̀yẹ́tìnúkẹ́ ọ̀yẹ́sẹ̀rí pèkèlè lérí ẹ̀sìn kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yẹ́kùn délé ra o. orí tó kí àdùfẹ́ Kuburat ayé Sálámì mọ̀ gbọ́kẹ́ àwọn bàbá rẹ̀ ràkúnmí lọ́yẹ́kùn lókè òyìn ẹ̀sìn ọlọ́yẹ lọ́yẹ́kùn délé èkó ni wọ́n fi ń polúkòkò kò bí ẹni pọ̀ya àjàpọ̀pọ̀ kiri lóde ọ̀yàn. alájà Kuburat àdùfẹ́ wádìí lè mọ̀mọ́ rẹ̀ ó dókè yá nílùú Ìlọrin Àfọ̀njá ẹnu lòdùyọ̀ ìlú tábí ìtọ́yẹ̀ wọn lẹ́kúnrẹ́rẹ́ ìsìnlẹ̀ gúngún lé wọn àkọ́kọ́ lóró bẹ̀. ọmọ jífi kálámù táwọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ṣàwọn dọ̀tún àdùfẹ́ mọ̀ gbọ́kẹ́ àwọn mọ̀mọ́ rẹ̀ amọ̀yọ̀ lọ́sí ọmọ akéwú pẹ̀rú nìyẹn ọmọ ṣàdúrà àgbọ̀rẹ̀ àdùfẹ́ ò gàbàrí níyì ọmọ wẹ́ríwẹ́rí nìyẹn ọmọ wẹ́rùn wẹ́rùn kéwù ni wọ́n ń ké nílùú Ìlọrin ẹsẹ̀ sẹ́wù nílùú Ìlọrin sẹ́wù o àdùfẹ́ ò mo lámà ọkọ̀ ògbọ̀ràn mọ́mọ́ rẹ ní àkọ́jọ́ ẹ̀ sínú iná ògbọ̀ràn wọn ní àkọ́jọ́ ẹ̀ sómi omi ògbọ̀ràn wọn ní àìpọ̀ sí búburú ọtí búburú ògbọ̀ràn wọn ní àìpọ̀ mọ́ sọ́lẹ̀ ọmọ tó lé tí ògbọ̀ràn wọn ní àkọ́jọ́ ẹ̀ sógun ọmọ wọn ló lé tí ògbọ̀ràn lọ́jọ́ yọ̀ọ́lẹ̀ Àfọ̀njá ògbọ̀ràn ní wọ́n ẹ̀kọ́jọ́ mọ́rídìí wá sógun ogun náà l'Àfọ̀njá lọ́jọ́ padà wálé mọ́. alájà Kuburat orí tó kẹ́ ò ayé Sálámì ló fi lọ tẹ̀lú Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ tí jẹ́ mọ́rílé wa ó ti wá sọdún èyí náà wá ṣẹ̀tẹ̀ ní ìsìn tówó tọmọ ta tètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. alájà Kuburat orí tó kẹ́ àdùfẹ́ ò ikú ló bá ń bẹ lóde mo yá fún ọ àrùn ní bá ń wọ ẹ̀bọ̀ wálé kò ní bá ẹ nílé lọ́jọ́ ebi bá ń pa àlẹ́ Ọlọ́run oníjó sí nílé lọ́jọ́ ebi bá ń pọ̀nà Ọlọ́run oníjó rìndé lágbára Ọlọ́run wọn bá iṣẹ́ rẹ̀ wá nídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ aládùúkẹ́ mo ń jẹ́